Ṣáírù Látìfù akọrin ọba ọmọ wọn lọ́ṣùn nira gbìjì lákọrin ọba. Akọrin ọba gbogbo tán àbíbá ètò yóò àṣẹ iṣẹ́ mi nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà kọ́lá fọ́mọ lórí iwájú lọ́pọ̀ ẹbí tí a máa retí fún gbogbo wa. Ìlànà máa ń mi ìṣàlà onítèmi àkìbá ní ṣọ̀rẹ́ ká má má lé wọn tí ibi lè lọ́mọ ṣé bí wọ́n lọ́mọ wọn lọ́ṣùn ní ìrápìjì. Akọrin ọba ṣe máa ní ìsúnbẹ̀ yẹn. Akọrin ọba ọmọ wọn ní ìrápìjì olókè méjì ìdàpọ̀tàbò lórí àgbà ọkàn yìí lulẹ̀ òkú kan tẹnigbọ́lá ojúlówó ọmọ bàbá èyí. Tẹnigbọ́lá ọmọ Ajíbọ́dé Ògúndé ọmọ Sọlúdẹ̀rọ̀ o. Tẹnigbọ́lá ọmọ lómi kan ọwọ́ tí wọ́n o ọmọ lómi kan ọwọ́ tí wọ́n. Tẹnigbọ́lá ọmọ Agúnẹ̀gbọ̀rọ̀ ní mòye mọ̀sùlẹ̀lẹ̀ gbogbo ayé Ìjẹ̀ṣà. Ìgbà ọkọ ẹ̀tàlẹ́gbẹ̀jà dá wọ́n dájọ́ wọn bókè ṣọ́ta òkè òjẹ́ òkè òmù òkè ló padà rẹ̀ yà ṣòbí. Àyìnláde o báyìí báyìí jáyé o bí bàbá ń jẹ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀yà wọn bínú ẹ̀mí ọ̀fọ̀ ọ̀pá nínú ẹ̀lẹ́lẹ́ ògbẹ́ àlàáfíà àṣìṣe wọn.